Tójú bá farabalẹ̀ dandan arimu. Tójú bá farabalẹ̀ dandan arimu kedere. Tójú bá farabalẹ̀ dandan arimu. Ọlọ́run arimu kedere. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ìwà ẹ̀tọ́ ni o. Ọmọge ìsẹ̀yìn. Òwéréke. Káwọṣọ tó dáa. Káwọ bàtà tó dáa. Ká ló yẹrí etí. Kákun pancake fẹ́rẹ́fẹ́. Lára ẹwà oge ni, lára ẹwà oge ni. Oge ṣíṣe ni òwe. Àwòkọ́ṣe tó ti wà tipẹ́tipẹ́ ni òwe. Látàyà lálùmọ́lẹ̀ ni o. Ojúṣe ńlá lójoojúmọ́. Oríṣiríṣi ìwà, oríṣiríṣi ìṣesí ló kúta o. Ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí o. Àlọ́ba fresh. Tójú bá farabalẹ̀ dandan arimu. Tójú bá farabalẹ̀ dandan arimu kedere. Tójú bá farabalẹ̀ dandan arimu. Ọlọ́run arimu kedere. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Ẹgbà. Kí lélẹ̀ ẹ wá 200 naira. Kí lẹ nó dàbí ná? Ìfún ejò owó kíni? Owó láti odidi ọjà. Látọjà sí junction bíbá ẹ. Bus stop ló yẹ kẹ́ drop mi sí. But torí pé 200 ló kù lọ́wọ́ mi mo ṣe drop mi bíbá ẹ. Ṣé mi landlord yìí ni? Mo kọ́lé yìí ni. Kí ló kàn gbẹ pé bus stop lẹ kí n drop yìí sí? Ẹ wá ẹgbẹ́ ẹ fún lówó mi pé ìbálẹ̀ máa ń ṣe báyìí náà yẹn yan. Máa gbà máa lọ. Ṣé ẹ ní ìdòwò ni? 200 naira tó kù lọ́wọ́ mi mo ti fi owó ra gbogbo nǹkan tí mo fẹ́ rà lọ́jà. Nǹkan tó kù lọ́wọ́ mi nìyẹn. Ó lè fún báyìí ń ṣe báyìí. 200 tó kù lọ́wọ́ mi. Báyìí máa fún 200 láti ibi tí mo ti ń gbé yín. Ṣé máa gbà bẹ́ẹ̀ ní gbà kẹ́ kóra yín dà sàn. Ẹ ò dùn bá pẹ̀ túwó. 200 naira. Ẹ wò ó tata tún lélẹ́yìn. Hello sister. Hello boye, báwo ni? Mo wà lẹ́nu iṣẹ́ ni. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kó bá mi get àwọn kankan wálé ni mo need ẹ. Bí kí ni yẹn? Mo fẹ́ kó bá mi get mo 5 kg. So wá bá mi ra pọ̀nmọ́, bóyá bí pọ̀nmọ́ 1000 pẹ̀lú edé 1000. Mo dẹ̀ ní liquid wash. Gbogbo ohun tẹ́ nídìí yẹn dá o, àìmíṣẹ́ jáde ni kò sówó lọ́wọ́ mi o. Má worry, mo ṣì ní details ẹ lọ́wọ́. Màá forward owó yẹn sí. Ó dà ẹ máa send ẹ. Kò sí wàhálà. Ó ṣe má pẹ́ jọ. All right, ó ṣe gan. Màá ṣe ń. Mi ò rí dání sí ẹ̀kọ́. Tójú bá farabalẹ̀ dandan arimu kedere. Tójú bá farabalẹ̀ dandan arimu. Ọlọ́run arimu kedere. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ìwà ẹ̀tọ́ ni o. Ó dayò ọlọ́pọ́n. Ó dayò ọlọ́pọ́n òwe. Ọkùnrin mẹ́ta wàwà ń wọ́wọ́. Ọkùnrin mẹ́ta wòwò ń wáwá. Ọ̀jẹ̀lẹ̀ òrò jẹ́lẹ̀ ogúngún.
wọ́n ní kí wọ́n jẹ sàrà a sọ fún wọn pọ́jọ́ wọnú ọjọ́ wo ló ń wọnú o jọ̀wọ́ ẹran lọ ní kí mú wá ní àbówó ata ọ̀jẹ̀lẹ̀ òrò jẹ́lẹ̀ egun tegun ni ó fọ́ tegun ni ó wò ìrínisí ní sọni lọ́jọ́ ìrínisí ní sọni lọ́jọ́ bàbá ṣe rìn lájẹ́ ń kò ní bàbá ṣe rìn lájẹ́ ń kò ní. tójú bá farabalẹ̀ dandan arímú tójú bá farabalẹ̀ dandan arímú kedere bójú bá farabalẹ̀ dandan arímú ọlọ́run arímú kedere kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o kò sóhun tuntun lábẹ́ ọ̀run oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi ìwà ẹ̀tọ́ ni o ohun tó yẹ ni ló yẹ ni ohun tó yẹ ni ló yẹ ni okùn ọrùn kò yẹ díẹ̀ rárá ẹranko ń lé mi bọ̀ kò yọmọdé ohun tí ó dá kò dá ìwà ẹ̀tọ́ ni o ìwà tẹ́lẹ̀dùmarè bínú sí ni o máma ṣe o kò dáa máma ṣe mọ́ o kò dáa rárá o rárá o rárá o rárá máma ṣe mọ́ o kò dáa rárá. Wow, what a good aroma. Morning, baby. Morning. Morning, baby. Alright. I'm fine. One call. What's up? Kí ló ṣẹlẹ̀? Kí lẹ wá ń ṣe tí gbogbo ẹ̀ kàn ń gbá àti inú mọ́tò ni mo ti ń gbọ́ aroma oúnjẹ tó ń ṣe. Can you imagine? Ìwọ ló wọ̀. Má kúkú dá mi lóhùn. Ṣé bí kò pẹ́ tó jáde láàárọ̀? Òun la kí pè mí ni bàbá mi bá sọ fún mi pé òun ti wà around. Ó ti dé sí Naija. A dẹ̀ máa meet lálẹ́. Mo dẹ̀ decide láti ṣe àwọn African dishes tára ẹ̀ dá. Now mo ń ṣe ẹ̀fọ́ rírò ẹlẹ́mi méjì. Màá dẹ̀ ro pando tó fẹ́lẹ́ sí. That's it. Akin. Ṣé Makin? Akin tó wà US now. Kódà ó sọ fún mi pé òun fẹ́ fi ṣe surprise ni ò jẹ́ kó ń sọ fún mi láti lẹ̀. All right, kò sí wàhálà, no problem. Wọ́n ló kú àlejò. Ẹ ṣàròrà yín. Èwo ni wọ́n kú àlejò? Ó fún ọ ní problem tiẹ̀. My baby is now around. Mo dẹ̀ ń lọ bá. A máa jẹ fọ́tà rẹ̀ já.
I love it. How are you doing? I'm fine. So, fine. All right, Mika. Oh, Joba mi pe. I miss her so much. Oje ló ń dán báyìí. Moyin, I'm here. Yeah, Kodi. Irọ́ ni Remy lọ. Good to see you. Same here, baby. I'm fine. Don't tell me go on charge you. Of course. Boyfriend mi wà around, so on jáde. So, ọ̀rẹ́ mi tí mo ní kí wá kí. Kájọ gist. So, on jáde báyìí. Ṣé mi nìkan mo fẹ́ wà nílé Oh. Oh, ṣáà ní lọ léni. So, èmi náà máa dé láàárọ̀ ọ̀la now. Yes, I'll be back in the morning. But, no. Your protection bá mi ṣeré díẹ̀ now. So, máa sọ fún mi pé o dẹ̀ fẹ́ máa lọ bẹ́ẹ̀ ni. So, bẹ́ẹ̀, mi àti Lájọ máa wà nílé. Ẹ wo, mo ti ń pẹ́, jẹ́ kí n tètè máa lọ. Wo, oúnjẹ tí mo bá gbọ́dọ̀ ṣe mi fẹ́ pé. Jẹ́ kí n tètè máa lọ. Don't tell me that. Just give me some Girlfriend before you go. We see tomorrow. Really? Love it. I'm coming. Jẹ́ kí n gbé bag mi kí n tíṣù oúnjẹ. Babe, so, Afra, Yeah, what about your boyfriend? Moyi, you made this? Anything for you, baby. Don't seem to amaze me. It looks good. Okay, let me have a taste. Okay, and I know the taste we do the talking. This really tastes good. I'm happy you like it. So, ọmọ Naija kan ṣì lè wà tó máa dáná tó máa dùn báyìí. You should consider being a caterer, you know. Ohun mi. Owó ni kí n tiẹ̀ ní canteen, kí n ní fast food. Ọ̀yàn máa wá kébí náà di CEO. It's not a bad idea. You know, it's a problem. Allah ṣe. That's not a problem. Tí mo tẹ̀ ti sọ fún ẹ pé kò ṣe àwọn quotations àwọn nǹkan tó máa need. Ìyẹn kéré gan-an nìkan tó lọ́wọ́ máa ṣe náà. That's not a problem. A dúpẹ́ o. Ó ti yàtọ̀ gan. Mummy call. Everybody. Mummy wà, everybody wà pa. Ṣùgbọ́n iṣẹ́ ajé ló sọ ọmọ lò bí òkú. So a ṣe ń wówó náà. Mo gbàdúrà pa máa mẹ́kẹ̀ẹ́. A lè tọ́jú màmá dáadáa. Ẹ̀mẹ́jì ọ̀rọ̀ á ṣe. Ó ti change gan. You look so beautiful than your pictures. But change. Nigeria not change. Mi náà rí mi ń bọ̀ nípa everything. Ó ti yàtọ̀ gan. And this your friend. Lovette. How is she now? Where is she? Oh no, baby. But ìgbà tó send address mi, baby by you wà. Ó funny gan because mo rò pé hotel tó máa ń lò yẹn náà ló máa dé sí. Change your plan, babe. Ó mọ̀ pé lóòótọ́ mo sọ fún ẹ pé hotel náà ni màá dé sí but ṣe bó mọ́ di náà náà. Òun ló ń sọ fún mi pé kí ni mo fẹ́ lọ máa waste owó fún ọ̀dọ̀ òun wà ń bẹ̀ something like that. And then pending the time tó máa fi parí site mi. Èyí tó máa fi parí ẹ̀sìn kò lè ju bí a week lọ mọ́. Ìgbà tó tẹ̀ sọ pé finishing náà ń ṣe. Exactly. So kò ju bí a week lọ mọ́. Lọ fún mi so máa pack lọ bẹ̀. A tẹ̀ lè ní more time to, you know. Exactly. Mi fẹ́ rí ẹ tán o. A bẹ̀rẹ̀. I'm the privacy job. Survive. Thank you tí mo ṣe sí ẹ. O kò fi ṣe káàbù ni o. Understand? I will do much. You understand? O send the details ẹ. Ètò fẹ́ ṣe yẹn gangan ló jà jù. Kémi náà ní shop, kí n di CEO.
Definitely now. I'm sure I'm like Definitely. You ṣáà ti sọ fún ẹ. Tó bá ti agent yẹn sọ tó bá ti fún ẹ ní gbogbo quotation ni. Wọ́n send ẹ sí mi. Máa send ẹ sí. Torí ọ̀rẹ́ mi tó dé lánàá ni. Because Torí ẹ bó ṣe ń wọlé báyìí lé mi ń jáde. Nítorí ẹ ló bá fẹ́ fi mí lẹ́ǹsì. Fẹ́mi nìkan wà nílé. Baby, you will see me tomorrow. Are you sure? Okay. Alright. Tójú bá farabalẹ̀ dandan árímú. Tójú bá farabalẹ̀ dandan árímú kedere. Bójú bá farabalẹ̀ dandan árímú. Ọlọ́run árímú kedere. Hey, baby. Good morning. Babe, lẹ́nu àná tó lọ yìí ojú ẹ ti change. So, boyfriend ẹ kọ́. So why tó fi wá jẹ́ pé it's too early now? Why tó fi jẹ́ pé ètè dé? Ẹ wo ni ayé wẹ́ ní tí mò ń torí ẹ̀jà tó níta ló ń jà lẹ́kùlé o. Torí tí ẹ mo ṣe tètè kúrò pé o wá kí wa kí lè attend sí ẹ. Mo dẹ̀ promise Aki pé máa padà wá lọ́la. Ṣé mi tí mo ti bọ́ sínú wardrobe tí mo ti change aṣọ mi Ṣé o ṣàkọjá yìí? Orí nǹkan tí mo kọjá yìí. Well, love it. It's fine. Love it. Look, you're so dull. Look how come you. Kò sí kankan kéde. Ibẹ̀ yẹn ló wà látàná ó ní kò sí kan. Pressure púpọ̀ sí. Kò sí wàhálà ẹ̀wọ̀. Ó ti rẹ̀ mí ká má tanra wa. Ó jẹ́ kí n lọ lé kí n fresh up. So babe, we need to gist. We have a lot to talk, baby. Madam, 022 44 No. 88. Ẹni sùúrù. Ṣo simply bàbá Ìjẹ̀bú ni àbẹ̀wò ni nọ́mbà tó ń pè? My account details, of course. Kí ni kó wá ṣẹlẹ̀? Kò lè fún mi ní cut mi nínú. Well, lèyẹ iná jẹ́ kí n ṣàlàyé fún yín. Sherry, Aki is a good guy. Ó ní plan fún mi tó jẹ́ wípé kò fún mi lówó ṣùgbọ́n ó fẹ́ fún mi ní tó jowó lọ tí màá máa jẹ dọjọ́ alẹ́ mi. Wow! Bàbá mi sì ní kí n lọ wá shop sí nice area. Ó dẹ̀ lóun máa fún mi ní millions mi fẹ́ sọ yìí tó jẹ́ fún yín. Tí màá fi bẹ̀rẹ̀ mú kan dé sí ònìyẹn o. So, 10K kéré ló fún mi pé kí n fi sanwó cab. Thank you. Yeah. Ọ̀rẹ́ mi ti ń arrive. Wọ́n ló mọ̀ CEO bẹ̀rẹ̀ nìyẹn. Ìwọ tó bá wá sọ́dọ̀ mi ò lè jókòó sórí CEO chair mi o. Anyway, babe, we need to gist. Ṣé o mọ̀ pé o ti gist òun fẹ́ kó gist mi full. So, let's gist. Baby, we are coming. So, ó fún ẹ ní ó sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ yẹn fún ẹ. It's a vibe. Mo ń kí ni problem ẹ? Mo ti ń wá ìkiri látàárọ̀. What's happening? Love it. You can't understand. Understand what? Tell me. Can you just believe I've been trying Akin's number for the past 3 days? Mi ò get it. Mo tún lọ message ẹ ní messenger. Akin read message mi but kò reply. O dẹ̀ sure pé bọ̀bọ́ yìí ṣì wà around. Kò tí lè lọ sẹ́. Because 30 days, 1 month ló lóun fẹ́ lò. Anything bá tẹ̀ wá come up tó fẹ́ tí plan change. I think he have to inform me. I know kò tí lè lọ. Okay, try calling his international number first. A ní kò tí lè lọ. I insist. Pé no. Okay. Okay. I should try. Try birthday. Baby, orange. Go ahead. Hello, Akin. Yeah, no. Ṣùgbọ́n kí lè tó ṣe bẹ́ẹ̀ yẹn fún mi? Mo ti ń pàgọ́ títí mi ò get ẹ̀.
Naija sú mi ní ìjà rẹ̀ sú mi. Naija sú ẹ kí ló wá ṣẹlẹ̀? Ló ṣẹlẹ̀ báwo? Mo change ticket mi náà. Mo dey travel out of the country. O change ticket just like that. At least tí nǹkan bá ti ẹ̀ ṣẹlẹ̀, ó yẹ kó carry me along na kó inform mi, kó proper bẹ́ẹ̀ yẹn náà, kó dáa. Mo ti travel náà nìyẹn jàre, bóyá kó má bínú. It's okay, kò sí problem. A ṣàdúpẹ́ lọ Ọlọ́run kò débẹ̀ láyọ̀. So, báwo ló ṣe wá fẹ́ jẹ́ báyìí? Because nípa ti shop yẹn, mo ti get shop tó ní kí n rí, tó ní kí n wá. Bàbá báyìí máa wá ẹ ló bá mi get ẹ̀. Shop yẹn dẹ̀ nice mi, ìfẹ́ kó bọ́ lọ́wọ́ mi. So that's why tí mo fi ní kó lè bá mi ṣówó yẹn kí n make payment. O funny gan. O funny gan. O kí n bẹ ṣówó, o make payment. Ní kí ló máa ń ṣe ìnàjà girls sí náà? Mo yin àbí kí ló ń jẹ? I came to Nigeria and ní àti ẹrúra. We had a nice time together and I gave you 10,000 naira. What is for Nigeria that I give you 10,000? So now, what do you think about me? So, when you go a good for what is father? This is what we call it. I'm sorry, I'm sorry. Oh my God. Sorry. Aki ti já mi dànù. Kí la tó wá ló ṣẹlẹ̀? Lọ́wọ́ ti ṣùgbọ́n òun gbọ́. Àjọgbọ́n ni. Aki sọ fún mi pé ṣé mo ṣiṣẹ́ wọ pamọ́ sóun lọ́wọ́ ni mo fi rí ẹ̀spẹ́ẹ̀tì adúrò owó yẹn lọ́wọ́ òun. Ó jẹ́ kó yé mi pé ṣé mo mọ báwọn ọkùnrin Nàìjíríà ṣe máa ń ṣe wá ṣìkàṣìkà. Kó tó fún wa ní kó mọ́ 10,000. Kí ni wọ́n pè mí mọ́? Moyin, it's fine. Mo ti ṣara ló fún ọ. Tí wọ́n bá ní kán lọ pé bó ṣe ń rí wa, bó ṣe ń rí rèé. Ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀gà ló máa lẹ́gà ń pa àtò. Tójú bá farabalẹ̀ dọ́dọ̀. Tójú bá farabalẹ̀ dọ́dọ̀ àrímú kedere. Bójú bá farabalẹ̀ dọ́dọ̀ àrímú. Ọlọ́run àrímú kedere. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Mo wà pa o. Ṣé lọ́fẹ̀ẹ́sì ló ní kó gbé sílẹ̀ dá wa? Ẹ wo, àwọn ló ní kí n gbé wá. Wọ́n ní sódà tẹ̀ lè bá wọn sí oúnjẹ lẹ́kùn tó dé pa wọn dé. Kí n sí oúnjẹ sílẹ̀. Àwọn dà ìpò wine. Because ó mọ̀ pé mi fún ara mi mò ń jáde. Táì tí máa lọ gan kò ní pẹ́. Rárá o, bó ṣe sọ ọ̀hún sọ́bẹ̀ kan máa kọ ẹbí kọ́ lọ́pàá àkọ́dé pà ní. Kò sí wàhálà. Èmi náà ò ní pẹ́ jáde. So màá pè ẹ́ anytime soon. Okay. Wá gbé mi jáde. Kí bá ń gbé lọ sí kitchen. Torí sì ń dá ìwúwo gan. Moyin, kí ló sọ pé ó ṣẹlẹ̀? Demola deceived me. Deceived you? How? Demola thought raped me. Ha! I was raped. Demola ní ẹ̀fọn tí ó ṣe àdúrà nǹkan bẹ́ẹ̀. No, ìwọ náà dẹ̀ keep it a secret tó sọ fún mi. Ibi ìpínlẹ̀ náà wà nílé. Ó kàn lóun jáde ni. Ọlọ́mọ ọ̀rẹ́ mi ti àṣewọlé nìyẹn. Kí tó mọ́ wọn ti ń rọ́ fáńdù mi. Wà rape. Wow. Mary. Girl, oh stupid girl. Kò sí wàhálà. What are you trying to do? Mo fẹ́ pe lawyer mi ni. Oh, no. We need to take up this case. Jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn. Ọ̀rọ̀ òpònú wo gan ni wọ́n sọ lẹ́nu yìí? Ká má ṣe bẹ́ẹ̀. Ṣé ká máa bọ̀ criminal ká máa fọwọ́ pa wọ́n lórí? Because this is wrong. Mi ò wá bọ̀ criminal.
Kí ló wá ń ṣe? Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé kò sí bá ṣe máa porí ajá tá ní porí kòkò tá fi sè é. Ibú àlọ́dẹ ní táwọn tábọ́ máa padà wá bánu ẹ̀. I have my name and image to protect. All right, I understand you. Kí ló wá fẹ́ ká ṣe báyìí? What's your plan? I just need to see my. Tójú bá farabalẹ̀ dandan árímú. Bójú bá farabalẹ̀ dandan árímú kedere. Bójú bá farabalẹ̀ dandan árímú. Ọlọ́run árímú kedere. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ìwà ẹ̀tọ́ ni o. Ọmọge ìsẹ̀yìn. Òwéréke. Káwọṣọ tó dáa. Káwọ bàtà tó dáa. Ká ló yẹrí etí. Everything about men are complicated. Olè, ìkà, ọ̀dájú, òpùrọ́, alágàbàǹgebè ló pọ̀ jù láàrin wọn. That is why I don't have a boyfriend. That is exactly why I don't have a boyfriend. Because they don't have anything to offer you rather than tears and cry. That's all. Although they said, behind every successful man, there must be a woman. And vice versa. Sorry. Ewúrẹ́ tí wọ́n olóhùn kúkú bágùn tó wọ́n ṣe. Ṣùgbọ́n bàtí ewúrẹ́ tí wọ́n níyàwó bí dúdú. But love it. Why always me? Why am I always a victim? Why are you always a victim? Ó jẹ́ máa dúpẹ́ tiẹ̀. Àìmọye òjò tó ti bàjẹ́. Tájẹ́ gan ìdílé wí. Èmi tí mo decide pé mi ò ní boyfriend. Tí mo wá mú due date of my partner. Ṣòro pé mi ò mọ nǹkan tí mo ṣe ni. Wọ́n bó ṣe wà ní league ló wà ń gbàjà. Love it. I'm seeing you in this kind of mood for the first time. You are seeing me in this kind of mood for the first time. Àròkọ ni. Àròkọ dẹ̀ ló máa ń fẹ́ kún àsọdákẹ́. I want you to forget about me. This is you and me. I want you to be with me and we should enslave men. We can do better. We can do without them. Do you understand what I'm saying? I want us to enslave men. We're not to be slave to them, you understand, right? That's exactly what I want. We can do this, Moi. We're in this together. Moi, we can do this, okay? Trust me, right? You don't have to be a slave to men. Okay? Survive. Ojú bá farabalẹ̀ dandan ariwo. Ojú bá farabalẹ̀ dandan ariwo kedere. Ojú bá farabalẹ̀ dandan ariwo. Ọlọ́run ariwo kedere. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Tuntun lábẹ́ ọ̀run. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Mẹ́lẹ̀, torí pé o ti fún ààrẹ jù. Bóyè. Àǹtí Oyin. Ló ṣe. Àǹtí Lovett. Oh, accident ni. Ọkàn bá lè ṣe. Oh, ṣé màá dúpẹ́ mi? Sorry. Pẹ̀lẹ́, ọ̀kadà ẹ wá ń kọ́ báyìí. Mo bí wá sọ fún yín náà ni o. Bó ṣe ṣẹlẹ̀ báyìí ni máa tó gbọ́kadà fún mi. Ó gbọ́kadà ẹ̀. Ṣé torí accident yìí nù? Lè lọ fà ọ́. Nígbà tó wá gba wa báìkì lọ́wọ́ ẹ̀ ń sìn, kí ló fẹ́ kó máa jẹ pẹ̀lú ìyàwó? Mo ti bá mi ọ̀kan sọ̀rọ̀ ládùúgbò wa tó ń ṣe bricklayer. Bójú mi máa bá àwọn kan site. Àbí ó jẹ́ kí wọ́n bá wọn rìn block. Ó ṣáà máa pè mí. Bricklayer báwo?
Ó sùn tẹ rárá. Okay. Iṣẹ́ yẹn wà stressful. Very stressful. Mo nígbàgbọ́ pé Ọlọ́run á ṣiṣẹ́ tó máa dáa fún ẹ tí ò dẹ̀ ní stress ẹ jù. Men has to work. Sure. Ìyàwó ẹ̀ wá ń kó báyìí. Wọ́n wà. Títí àwọn kan tó ṣẹlẹ̀ bá wa ń jáde tẹ́lẹ̀ mi. So bóyá kí wọ́n kó wọlé kó lọ rest tàbí kí ló rẹ̀? No, baby, sorry. Ìyẹn ò wá pa. Ìwọ náà wò ó need attention. Jẹ́ ká drop ẹ̀ sílé. Ìyàwó ẹ̀ lè take care. Pẹ̀lẹ́. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ìwà ẹ̀tọ́ ni ó dayò ọlọ́pọ́n, ó dayò ọlọ́pọ́n òwe. Ọkùnrin mẹ́ta wàwà ń wọ́wọ́, ọkùnrin mẹ́ta wòwò ń wáwá. Ọ̀jẹ̀lẹ̀ òrò jẹ́lẹ̀ ogúngún, wọ́n ní kí wọ́n jẹ sàrà. A sọ fún wọn pọ́jọ́ wọnú, ọjọ́ wo ló ń wọnú o. Yówó ẹran lọ ní kí mú wá ní àbówó ata. Ọ̀jẹ̀lẹ̀ òrò jẹ́lẹ̀ egún, tegun ni ó fọ́. Ibi ló wà. Ibi ni mo wà, mo kàn ní clean up compound ni. And are you going out? Yeah, mo fẹ́ sáré dọ́dọ̀ bọ̀bọ̀ píkà ni. Mo ti bẹ́ẹ̀ fowó sínú trolley nínú yàrá ẹ̀. Baby, I'll be home soon, right? I love you. Love you too, baby. Love you too. Bye-bye. Má pẹ́. It's a vibe. Tójú bá farabalẹ̀ dandan àrímú. Tójú bá farabalẹ̀ dandan àrímú kedere. Tójú bá farabalẹ̀ dandan àrímú. Ọlọ́run àrímú kedere. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ìwà ẹ̀tọ́ ni o. Ohun tó yẹ ni ló yẹ ni. Ohun tó yẹ ni ló yẹ ni. Okùn ọrùn kò yẹ díẹ̀ rárá. Ẹranko ń lé mi bọ̀ kò yọmọdé. Ohun tí ó dá kò dá, ìwà ẹ̀tọ́ ni òye. Ìwà Tẹ́lẹ̀dùmarè bínú sí ni o. Má má ṣe o kò dá. Má má ṣe mọ́ o kò dá. Rárá o, rárá o. Rárá o, rárá. Mama ṣe mọ́ o dára. Afa, báwo níbi tó lọ? Oh, thank God. kí ló ṣẹlẹ̀ tó kàn láì kó máa stress ara ẹ̀? How? Now, ìsí o tún ti ń lọ ṣọ. Lánàá gbà tí mò ń jáde ń sìn, òun mọ̀ bùlẹ̀ ìwọ ìkan náà ló máa ṣe house stress, ó fi ṣí ẹni òun nísìnyí. Tí mi ò bá ṣe ta ló fẹ́ ṣe? Ṣé ká máa wọ aṣọ tó rún jáde ni àbí ìtòdọ̀tí ni ká máa wọ? But it's not every time. Mi ò ní ká máa wọ nǹkan tó dọ̀tí, but it's not every time. Má fún ẹ ní rest of mind. And if you don't have anything doing, wá dé máa wo movie. Àbí kó máa play a game. Mo ti gbọ́. Tí mi bá ṣe ṣá, o mọ̀ kí kò sẹ́ni tó fẹ́ ṣe. Ọ̀gá tó fẹ́ ṣe. Ọ̀gá tó fẹ́ ṣe. Láti ṣe mí ló máa ti ṣe ara ẹ ní what to do. Èmi náà ní ṣe mọ́ngbà yẹn kákújọ máa dọ̀tí. Ṣé ló serious? Mi ìfẹ́ tó fẹ́ ṣe tí n bá ṣe.
It's bad. I'm because you're always busy finding something to keep yourself up. Boye báwo. Àǹtí mo yẹ ká sùn. Ṣé mo kọjá ní ṣe ń fẹ́ gẹ́? Má bínú èmi ni mo fà. Torí ẹ̀ náà ni mo ṣe mú Boye wá kó lè máa bá wa ṣe gbogbo house stress nínú ilé. So that we must save stress there. Boye báwo, why him? Because that's him more. Àǹtí mo yẹ iṣẹ́ tí mo lè ṣe ni ó di ló gbọ́mọ jẹ́ máa ṣe ẹ ṣàánú. Yes now, àti mo Boye kò lè pa wá lára. Kò dàbí ẹni tá máa ṣẹ̀ṣẹ̀ lọ mú wá láti dà. To be the best person for us. That's true. Rárá, jẹ́ kí n parí eléyìí. Ó mọṣẹ́ ẹ̀ níṣẹ́ ni. Èèyàn tó bá gbálẹ̀ nílẹ̀ máa ń gbé. Samoyin ó dúró gbọ́mọ jẹ́ ẹnu bíbà síbẹ̀ mélòó gbọ́ kọ́ńpánì. Wàá ṣe nǹkan mi, má gbàládà mi. Ìwọ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni òun kó máa ṣe gbogbo iṣẹ́ ayé yìí. But all the best, mi ṣáà ti lọ. Boye eléyìí má tóbi, kò máa easy. Boye ilé yìí. It's okay. Má worry, mo insist máa gbé. Tójú bá farabalẹ̀ dandan árímú. Tójú bá farabalẹ̀ dandan árímú kedere. Tójú bá farabalẹ̀ dandan árímú. Ọlọ́run árímú kedere. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Sister Moyin, mo dẹ̀ ń kí yín ẹ̀dẹ̀ dá mi ló Sister Moyin. Ó fún ni, báwo lè fẹ́ kí n ṣe kí ẹ? Ṣé màá ti ń jà tẹ́lẹ̀ ni? Jẹ́ kí n fòmọ́ ẹ lọ́rùn ni, àánú ẹ ṣe mí, lọ́fẹ̀ẹ́ tí máa tó jáde o. Because o tí clean up mọ́tò yìí tán. Èyí ni mo ń lò rẹ̀ yìí, olóhùn yìí, kí mo ti nu dáadáa. Ọ̀rẹ́ yẹn ẹnu ẹ̀, má worry. Ṣé bó mẹ́ńtó ní ọkọ yìí ẹ̀ lọ́fẹ̀ẹ́ tó máa bọ́ tàbí sí ẹ̀sìn, wàá mọ̀. Ṣoló serious. Kò sí ohun tó máa ṣe, ẹ̀yin náà kàn fi ẹ̀kọ́ edit ọ̀rọ̀ yìí. Àjọ náà gbogbo sùn ju ilé náà lọ. Kí ló tún fẹ́ ká nù? Wọ́n níbi táyà. Àwòkọ́ṣe tó ti wà tipẹ́tipẹ́ ni òye. Látàyà alálùmọ̀lẹ̀ ni ó. Bójúṣe ńlá lójoojúmọ́. Oríṣiríṣi ìwà. Oríṣiríṣi ìṣesí lókùtà o. Ó sọ sí ni lẹ́nu ó kú. Má worry. Ó kàn máa jẹ́. Alọ́ba fresh. Tójú bá farabalẹ̀ dandan árímú. Tójú bá farabalẹ̀ dandan árímú kedere. Àǹtí Lovett, ẹ káàsán. Ẹ ṣáà má bínú. Ẹ má bínú. Àǹtí mo yẹ jù ẹ bá ń bẹ̀ wọ́n. Kí má bínú. Kó tó gba sálárì ò kí ń pẹ́ dé. Náà mo tán sálárì tó wá ń pẹ́ dé. Fáìn ò kí ń wá síbi iṣẹ́ ní Sunday. And now it's Monday. Ó wá ń bọ̀ ní 1 PM. Tó yẹ pé tẹ́lẹ̀ 7 AM mo ti débi iṣẹ́. Ẹ má bínú. Èdè àìyedè kan ṣe láàrin mi àti ìyàwó mi tó wá fọlọ́pàá mú mi, ṣe understand? A kò jàjà kékeré kan ni. Ó dàbí mo lù ú. So ó wá fọlọ́pàá mú mi. Ẹ jọ̀ọ́ torí ọ̀la àwọn fámìlì mi gan ló wá gbà mí lẹ̀ láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ni, kí ló ṣẹlẹ̀? Ó kàn ń pariwo kí n bẹ̀bẹ̀ ni. Because mi ò mọ̀ tí mo fẹ́ bẹ̀bẹ̀ fún mi ní genuine reason kan tó fi pẹ́. Because gbogbo salary tán sí oyè ọwọ́ bí aago. Ohun tó ṣẹlẹ̀ ni pé èmi àti ìyàwó mi a ní misunderstanding. So ó ṣàṣẹ débi tẹ́ pé inú bí mi gan, so mo kàn lù ú ni. Ó ṣe kí ni? Ó ná obìnrin. Oh, baby. Kí ní sùúrù bọ́kọ̀ tó ń sọ ni? Níwọ̀n tó yẹ kó yẹ kó máa gómìnrin gẹ̀gẹ̀gẹ̀ ni. Ṣé o mọ̀ pé lẹ́yìn Ọlọ́run obìnrin ló kù? Obìnrin tó dẹ̀ ń wò yẹn, àwọn nìyá ẹ̀ kejì. Boye, ṣùgbọ́n kò yẹ kí wọ́n náà ṣe bẹ́ẹ̀. Kò sí nǹkan tóbìnrin lè ṣe fún yàn. Àánú kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn. Obìnrin ní agbára gan ni. Ṣóbìnrin tó máa royún ẹ̀ sínú fóṣù 9. Obìnrin tó máa pọ̀n ẹ́ sẹ́yìn gbòòrò ẹ̀yìn fún àìmọye ọdún. Ọlọ́run kékeré lọ́lọ́run fi àwọn obìnrin ṣe sílé ayé. Gbogbo ọkùnrin tó bá dẹ̀ ti na obìnrin láyé, ègún ayérayé máa ń wà lórí irú ẹ̀dá bẹ́ẹ̀ ni. Boye, please má ṣe rẹ̀ mọ́. Ẹ ti bèrè nǹkan tó ṣe.
mi ti ẹ̀fẹ̀ mọ̀ tí o fẹ́ mọ̀ nǹkan tó ṣe. Wo get out wọlé. Calm down. Ló ṣé wà lóhùn yìí. Ó tẹ kéjé kí. Bóyé. O fẹ́ gbé pé ala ó yá igbó. Ẹ̀wọ́ náà sọ̀rọ̀ ṣé ìwà ló wù yìí? Sorry, baby. Sorry. Is it really that severe? Sorry, I'm a little bit busy here. Boye! Boye! Go and get us some water. Baby, sorry. Calm down. What is she? Sorry. Easy, okay? Hello, baby. Auntie, kò sẹ́ni tó wà níbi tẹ́ máa kó sí ó ti tán. Then go get to the nearest pharmacy. Aloba fresh. It's a bag. Tójú bá farabalẹ̀ dandan arimu. Tójú bá farabalẹ̀ dandan arimu kedere. Tójú bá farabalẹ̀ dandan arimu. Ọlọ́run arimu kedere. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Hello, baby. Oh, thank you. I feel relieved. Oh, funny around because me ò tiẹ̀ mọ̀ bí mo yẹ padà mess up everywhere. But best friend yẹn ni mo ti mess up. Bóyé nínú ọ̀rìn ó ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Let me go and pack myself. Ó ṣe Bóyé. Ọ̀rẹ́, pàdé iṣẹ́ àti rí o. Ọ̀rẹ́ mi tó ṣùgbọ́n. Ìwà ẹ̀tọ́ ni ó dayò ọlọ́pọ́n. Ó dayò ọlọ́pọ́n òwe. Ọkùnrin mẹ́ta wàwà ń wówó. Ọkùnrin mẹ́ta wòwò ń wáwá. Ọ̀jẹ̀lé orò jẹ́lé ogúngún. Wọ́n ní kí wọ́n jẹ sàrà. Má sọ fún wọn pọ́jọ́ wọnú. Ọjọ́ wo ló ń wọnú o? Jówó ẹran lọ ní kí mú ẹni àbówó ata. Ọ̀jẹ̀lé orò jẹ́lé egún. Tegun ni ó fọ́. Kò ṣe Bóyé. Tegun ni ó wò. Ìrínisí ni sọni lọ́jọ́. Ìrínisí ni sọni lọ́jọ́. Bàbá ṣe rìn la ṣe ń kó ni o. Bàbá ṣe rìn la ṣe ń kó ni. Tójú bá farabalẹ̀ dandan arimu.
bójú bá farabalẹ̀ dandan á rí mú kedere. bójú bá farabalẹ̀ dandan á rí mú. ọlọ́run á rí mú kedere. kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Mú láti mọ̀ ìbá yóò ṣe ẹnu géètì àbí kò ṣe pé fẹ́ràn mi ṣẹ̀. Láìkí ṣọmọdé mo dé fi gbogbo ara ń sọ fún láti jọ ó dá mi lóhùn. A wà ní reception ò béèrè question gbàtà wá débi sí ló ń bí mi question. Mi ìwo ara yín, mi ìwojú yín. You are a married man for crying out loud. Kò mí ní hòtẹ́ẹ̀lì lèyí. Okay, nǹkan tí mo try láti sọ fún ẹ pé ó sọ fún láti jọ I want you, I like you, I want you. Àti lọ bẹ́ẹ̀ tí lè láìkì méjì bí ọ̀dọ́ nítorí náà kì í ṣe ìbọn. Mo lè má want there every other time today I want you. Want me? Auntie Lovett. kò dáa rárá o rárá o Auntie Lovett. rárá o rárá. tójú bá farabalẹ̀ dandan á rí mú. bójú bá farabalẹ̀ dandan á rí mú kedere. bójú bá farabalẹ̀ dandan á rí mú. ọlọ́run á rí mú kedere. You should know I'll be waiting for you inside now. Mama won't understand. I want you. Come in. You are not interested. Oh, Shirini, because I'm okay. It's over a week. That's in a nice time. Baby, you're being very interesting. Don't tell me this is true. What's over a week? That's Sean Shirini, baby, I've missed Stop it! you. I said I'm not interested. Whoa, what's in distraction for me? I'll leave this room for you. I will. Sean Shirini, oh yeah, Dada now. It's over a week. That's in a nice time. Baby, I'm on it. Please, no. Just stop. oríṣiríṣi ìwà oríṣiríṣi ìṣesí ló kúta o. ó sọ sí ní lẹ́nu ó kúyọ̀ sọ́ra. Careful, juice. tójú bá farabalẹ̀ dandan á rí mú. Oh, man, da. bójú bá farabalẹ̀ dandan á rí mú kedere. bójú bá farabalẹ̀ dandan á rí mú. ọlọ́run á rí mú kedere. Sorry. kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Inside the restroom. kò sóhun tuntun lábẹ́ ọ̀run. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. oríṣiríṣi ìwà ẹ̀tọ́ ni ó dayò ọlọ́pọ́n. ó dayò ọlọ́pọ́n òwe. ọkùnrin mẹ́ta wàwà ń wọ́wọ́. ọkùnrin mẹ́ta òwò wáwá. ọ̀jẹ̀lẹ̀ òrò jẹ́lẹ̀ ogúngún. Ẹ pẹ̀lẹ́. wọ́n ní kí wọ́n jẹ sàrà. Kí lẹ wá ṣe ní má sọ fún wọn pọ́jọ́ wọnú. toilet? ọjọ́ wo ló ń wọnú o. dówó ẹran lọ́ní Lẹ́nu ọ̀nà toilet. ní àbówó ata. ọ̀jẹ̀lẹ̀ òrò jẹ́lẹ̀ Ẹ wo, sister, I know you need me. tẹ́gùn ni ó No, fọ́. I'm fine. Ó yé mi, àǹtí. tẹ́gùn ni ó wò. Ó yé mi. ìrínisí ni sọni lọ́jọ́. ìrínisí ni sọni lọ́jọ́. bàbá tẹ̀lé lájẹ́ kò ní òwe. Kùtùkùtù. bàbá tẹ̀lé lájẹ́ kò ní. tójú bá farabalẹ̀ dandan á rí mú. bójú bá farabalẹ̀ dandan á rí mú kedere. bójú bá farabalẹ̀ dandan á rí mú.
Ọlọ́run arímú kedere o. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ o. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ìwà ẹ̀tọ́ ni o. Ohun tó yẹ ni ló yẹ ni. Ohun tó yẹ ni ló yẹ ni, okùn ọrùn kò yẹ díẹ̀ rárá. Lọ́kùn pancake fẹ́rẹ́fẹ́. Lára ẹwà oge ni, lára ẹwà oge ni. Oge ṣíṣe ni òwe. Àwòkọ́ṣe tó ti wà tipẹ́tipẹ́ ni òwe. Látàyà lẹ́nu mọ́lẹ̀ ni o. Ojúṣe ńlá lójoojúmọ́. Oríṣiríṣi ìwà, oríṣiríṣi ìṣesí ló kúta o. Ó sọ sí ni lẹ́nu ó kúyọ̀ sí o. Àlọ́bà fresh. It's a bag. Tójú bá farabalẹ̀.